Gbogbo ènìyàn kọ́ ni oògùn ṣíṣe tàbí ètò ṣíṣe ló bá lọ pẹ̀lú ìràwọ̀ wọn. Àṣírí ìràwọ̀ tún rèé o. Ó gbọ́ winiwini lénìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ibi oògùn ṣíṣe ibẹ̀ ló ti da ayé ara ẹ̀ rú. A ní àwọn oṣó ti fẹjọ́ yín sùn mí sẹ́, àwọn àjẹ́ ti fẹjọ́ yín sùn mí, wọ́n ní ẹ̀ ń parọ́ mọ́ àwọn. Ẹlòmíì ibi ètò ṣíṣe ibẹ̀ ló ti da ayé ara ẹ̀ rú. Wò ó, ṣé gbogbo àwọn tí wọ́n lọ ń bá tó ń gbé ayé ẹ fún pé kọ́ bẹ́ẹ̀ máa rọ́ yẹn, ṣé gbogbo wọn ló mọ àṣírí tó rọ̀ papọ̀ pẹ̀lú ìràwọ̀ rẹ? Ṣé wọ́n tilẹ̀ béèrè irú ìràwọ̀ tó ń lò? Wò ó, ẹnikẹ́ni tó o bá lọ bá tó bá lòun fẹ́ ṣe nǹkan fún ẹ, tó o bá béèrè nípa ìràwọ̀ rẹ, o ò gbọ́dọ̀ gba ohunkóhun tó bá ṣe fún ẹ nítorí pé òpè ni. Bẹ́ẹ̀ ni, òpè ò dẹ̀ lè mọ àṣírí. Wò ó, má jẹ́ kí èèyàn kan ba ayé ẹ jẹ́. Ọ̀rẹ́, ṣó mọ̀ pé gbogbo ìgbà ni èmi ń sọ tèmi torí kokoko báyìí láàrán fa àdìtí. Má jẹ́ kí èèyàn kan ba tiẹ̀ jẹ́. Àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ kan wà. Bí wọ́n bá lọ ń ṣoògùn àbí wọ́n lọ ń ṣètò, ẹ bá mi sọ fún wọn pé wọ́n ti da ayé ara wọn rú. Àfi kí wọ́n tètè wá àtúnṣe. Kọ́ súnmọ́ àwọn tó mọ̀ nípa ìràwọ̀ tí Ọlọ́run fi irú àwa ìṣe ìkan nínú wọn. Àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ wo ni a sọ nípa ẹ̀? Àwọn gbogbo ọmọ tá a bí ní January, gbogbo ọmọ tá a bí ní March, gbogbo ọmọ tá a bí ní June, gbogbo ọmọ tá a bí ní July, gbogbo ọmọ tá a bí ní October àti gbogbo ọmọ tá a bí ní November. Bí wọ́n bá lọ ń ṣoògùn, àbí wọ́n ṣètò, wọ́n da ayé ara wọn rú àti gbogbo ọmọ tá a bí ní December. Àṣírí lèmi ń sọ fún ẹ yìí. Ohun tó ò lè gbọ́ lẹ́nu àwọn ẹlòmíì làwa ń sọ yìí. Ṣùgbọ́n pé ẹlòmíì torí owó tó fẹ́ gbà lọ́wọ́ ẹ kò ní sọ òtítọ́ fún ẹ. Àwa ń sọ òtítọ́ fún ẹ. Ìbọrí àti ìpèsè tó lọ pẹ̀lú ìràwọ̀ wọn, òun ni ohun tó bá ìṣẹ̀dá wọn mu nítorí irú bá a ṣe dá wọn. Wò ó, gbọ́ mi dáadáa. Bí o bá lọ ṣe ohun tó yàtọ̀ sí ohun tí mo sọ nípa rẹ̀, ìwọ náà wàá rí nínú ayé ẹ wípé things cannot be going well. Ìyẹn kì í ṣe pé nǹkan ò lè lọ dáadáa. Àfi kó o sá padà, kó o súnmọ́ àwọn tó mọ̀ nípa ìràwọ̀ tó ló ń fi àwa ṣe ìkan nínú wọn kí wọ́n ṣe ìràpadà ìràwọ̀ fún ọ. Nọ́mbà tèmi ò máa yípo padà. Ẹyẹ̀ka yẹn náà ni 08054 353629. Ẹ máa pè kẹ́ máa WhatsApp ẹ̀. Bọ́rọ̀ bá ta kókó lórí ìràwọ̀, a máa fọ́ tútú. Àṣírí ìràwọ̀ Mystery of Star. Ẹ follow wa lórí gbogbo social handles wa.